اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رديت حتى كانت ملء ما في علمك وزنته وأددا، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإبز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا، وارزقنا العمل بهما بذاتك المقدسة. اللهم آمين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ní àná mo sọ àlàyé ẹni tí ó rìn kọjá ní ìlú kan. wọ́n láwọn ṣàlàyé ẹ̀rọ ọlọ́run tó rìn kọjá lábúlé kan ní ìlú kan. mo rò pé ẹ rántí bí mo ti dákọ̀ ìlú náà. ṣáà rántí ibo mo pè ní Jerusalem. kí ni tó wà níbẹ̀ ní Jerusalem náà? alhamdulillah. ibi tá a dúró lánàá nù. èyí tí ó fi ọkàn rẹ̀ rò bí lóhun ti ṣe rí jákujàku rédèrèdè tí gbogbo ilé wá di kìkìdá ahoro náà lọ́kàn rẹ̀ rò pé Ọlọ́run ṣé ìlú yìí ó sì padà jí? ṣé ìlú yóò jí lẹ́yìn tó ti kú fèèrè? yóò sì padà tún yè? lọ́wọ́ ó sì yẹ ìlú yìí padà bó ṣe pa fèèrè yìí. Ọlọ́run wá dán wò. Ọlọ́run wá dán wò tó jẹ́ ń gbé látọ̀dọ̀ wọn náà. Ọlọ́run pa. Ọlọ́run pa. ọdún mélòó ló lò tó kú? ó lò 100 ọdún. lẹ́yìn 100 ọdún tó tún lò, Ọlọ́run wá jí. Ọlọ́run wá ń bi láwọn ìbéèrè. àwọn ìbéèrè tọ́lọ́run ń bí yìí. èsì àkọ́kọ́ tó kọ́ mú wá. ni pé ó ní òun ò lò jújọ́ kan àbí ààbọ̀ ọjọ́ lọ. ọjọ́ kan àbọ̀ ọjọ́ náà mo lò ó.
ọlọ́run ní kó wo omi oúnjẹ rẹ̀ kó wò ó bí àwọ̀ rẹ̀ ti ṣe ǹjẹ́rú oúnjẹ tí wọ́n ń jẹ láyé tìsín ǹjẹ́rú ẹ̀ lélẹ́yìí kó wò ó rí i pé kò jọra wọn ọlọ́run ni ó wo rànkúnmí ẹ̀ wá wo bí àwọn eegun rẹ̀ bí wọ́n ti dèlùbọ́ in tó fi mọ̀ pé 100 ọdún ló lò òun ló mọ̀ ibẹ̀ lòun náà ti wá mọ̀ pé àṣẹ ọlọ́run ọba ó lágbára alágbára ní lórí gbogbo nǹkan ibi tá a bá kéwúdé lánàá nù àmọ́ lónìí Ànábì Ibrahim ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ ẹni tá Ànábì Muhammad tí ń tún tọrọ ohun tó ṣe fún un wípé kó ṣe bẹ́ẹ̀ fóun. bẹ́ẹ̀ máa ń ké àtáyá àárín nǹkan bẹ́ẹ̀ tẹ́ sọ pé Allahumma salli ala sayyidina Muhammadin kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim في العالمين إنك حميد مجيد àwọn nǹkan mẹ́ta tọ́lọ́run ṣe fún Ànábì Ibrahim Ànábì ń tọrọ rẹ̀ fún wọn àsàlátù ìkẹ́ ìgẹ̀ Ànábì Ibrahim lọ́lọ́run ṣe fún àwọn ànábì tí wọ́n ṣáájú rẹ̀ àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn ẹ̀ wọ́n nírú opportunity tí ànábì Ibrahim ní. àlùbáríkà tí ń bẹ́ẹ̀ òun lànábì Muhammad lòun náà wá wò tí ń fi ń tọrọ wípé ọlọ́run mọ́sà ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìfóun náà bó ti ṣe fún ànábì Ibrahim nísìnyí. وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم Ànábì wa Ibrahim alayhi salatu wassalam kì í kúkú ṣe pé kò gbà fún Ọlọ́run gbogbo ọ̀nà ló fi sọ̀mìtì ara rẹ̀ fún Ọlọ́run àmọ́ gbogbo wa bá ti wà yìí àwa náà máa béèrè àwọn nǹkan míì ńjọ́ míì tó ṣe pé ó lè gọ̀yàn sí. bẹ́ẹ̀ náà lélẹ́yìí rí Ànábì Ibrahim ń bi Ọlọ́run pé Rabbi arini kayfa tuhyil mauta Rabbi arini kayfa tuhyil mauta. báwo ni wọ́n Ọlọ́run ti ṣe máa tún sọ òkú di alààyè. bọ́ọ̀lù lé ní òkú di alààyè. in tó mú eléyìí wá. ẹni tó mú ìwá. bá a ti ṣe wà yìí. gbogbo wa láàkú. a sì tún jí. a sì tún jí. báwo lè òkú ó ti ṣe wá tó wà láàyè.
inú àwọn nǹkan tí ẹni ọlọ́run bá ń fẹ́ inú àwọn nǹkan tí máa jọ wọ́n lójú nù pé how possible báwo ló lè ṣe é ṣe ṣe n tó ti kú só lè tún jí mọ́. àmọ́ ọlọ́run tètè fún un lésì. kọ́ọ̀là awalam tu'min. قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال أولا تؤمن أولم ìbéèrè nu تؤمن ọlọ́run béèrè Ibrahim ó gbà nígbọ́ ni ìgbàgbọ́ rẹ̀ derí kodò ni ó mọ̀ wípé n tí ọlọ́run wí ọ̀rọ̀ tó wúwo ni ó ní qala bala kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o walakin liyatma'inna qalbi qala bala walakin liyatma'inna qalbi. kì í ṣe pé ń gba àmọ́ mo fẹ́ kọ́kàn mi ó fi balẹ̀ wípé ìwọ ọlọ́run ọba ló ṣe gbogbo nǹkan. wọ́n ló ṣe gbogbo nǹkan látàkà wá. ìsì ṣeéṣe níjọ́ míì kírú béèrè yìí ó wá. kírú béèrè yìí ó wá jọ́ mi. ọ̀nà wo ní gbà tí ń fi fèsì. ọ̀nà wo ní fi fèsì. kọ́ọ̀là ọlọ́run ní tún sọ̀rọ̀ yìí o. قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا. ọlọ́run ní ìwọ ànábì Ibrahim lọ mú àwọn ẹyẹ mẹ́rin. àwọn ẹyẹ oríṣi mẹ́rin lọ́nà. àwọn ẹyẹ mẹ́rin yìí kì í ṣe irú kan náà. tó o bá má dàbà mẹ́yẹlé màsà màsọ́sọ́ gbogbo ẹyẹ yòówù tó o bá lè rò tó o lè rọ́ sí mẹ́rin tí wọ́n mọ̀jọra wọn ìwọ náà wá fi hàn ojú rẹ̀ pé eléyìí làṣà eléyìí ni ẹyẹlé eléyìí ni asọ́sọ́ eléyìí ládàbà tó o bá fi wá hàn ojú rẹ̀ tán gún wọn pọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kó o mọ̀ dá kankan mọ̀mọ́ nù àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó o bá ṣe bẹ́ẹ̀ tán wá pín sọ́nà mẹ́rin. lẹ́yìn pínpín rẹ̀ ni òkè mẹ́rin súnmọ́ ọ tẹ̀gbẹ́ ọ̀tún fìkan bẹ̀ tẹ̀gbẹ́ òsì fìkan bẹ̀ èyí tó wà níwájú rẹ̀ fìkan bẹ̀ èyí tó wà lẹ́ẹ̀kẹrin fìkan bẹ̀. ثم ادعهن يأتينك سعيا ثم ادعهن يأتينك سعيا. lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ tán wá pè wọ́n. lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ tán wá pè wọ́n. àṣà o. àṣà o. àtàbà o. ẹyẹlé o. asọ́sọ́ o. يأتينك سعيا ثم ادعهن يأتينك سعيا. bó o bá ti pè wọ́n bí mo ti ṣe wí ó rí i pé àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá bá ọ. iṣẹ́ tí ọlọ́run ṣe láàrin yìí iṣẹ́ tó ṣe pé béèyàn bá ní àròjinlẹ̀ yóò yà á lẹ́nu nǹkan tá a gún pọ̀ máa tàbà yàtọ̀ sí ẹyẹlé mẹyẹlé yàtọ̀ sàṣà bẹ́ẹ̀ sì
asọ́sọ́ ní láàrin wọn ẹgún gbogbo ẹ̀pọ̀ ni wọ́n ti wà mixed tòun ti bí wọ́n ti yí papọ̀ mọ́ra wọn o tó sì pín káàkiri bọ́lọ́hun ti ní kó pín ọlọ́hun ni ó pè ó sì pè wọ́n báwo ni eégún ọ̀kọ̀ọ̀kan ti ṣe padà sára ẹyẹ kọ̀ọ̀kan tí wọ́n fi wá dojìdì. wa'lam anna Allaha azizun hakim wa'lam anna Allaha azizun hakim. wa'lam yìí a lè tú sọ́nà mi. Ànábì Ibrahim tó béèrè ìbéèrè ara èsì rẹ̀ tó fún un ló fi hàn wípé àwọn Ọlọ́run kò sí tó lè ṣe o. wa'lam anna Allaha azizun hakim. àbí ká sọ wípé wa'lam anna Allaha azizun hakim. àbí ká sọ wípé Ọlọ́run ọba ń sọ fún wípé lọ́ọ́mà inna Allaha wa'lam anna Allaha azizun hakim. anna Allaha dájúdájú Ọlọ́run ọba rẹ̀ azizun ọba tó wúwo ni ọba tó gbọ̀ngbọ̀n hakimun ọ̀jọ̀gbọ́n sì ni onímọ̀ ọpọlọ ẹ̀ pé مثل الذين ينفقون أموالهم في سبيل الله مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. ajú tànábì Ibrahim lẹ eléyìí bá gbogbo wa wí inú àṣẹ Ọlọ́run sì ló wà àmọ́ kì í ṣe pé Ọlọ́run sọ yí pé túláàsì ó yàtọ̀ sí wípé fa'budu rabbaka àtàyàtìyàkàlì dandan ni eléyìí ìwọ ló gba ẹ̀san tó bá ṣe lọ́lọ́run fi sọ yí pé masalul ladhina yunfikuna amwalahum àpèjúwe àwọn tí wọ́n ń ná dúkìá wọn fi sabilillahi sójú ọ̀nà tọlọ́hun Ọlọ́run fún ọ lásìkí ó wá fi mara rẹ nìkan ó ná sí ojú ọ̀nà tẹ̀sìn tọlọ́hun gbogbo nǹkan tí Islam fẹ́ lò náwó lórí ẹ̀ كمثل حبة أنبتت 7 سنابل. ó dà gẹ́gẹ́ bí àpèjúwe irúgbìn kan gẹ́gẹ́ bí àgbàdo. أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة. ó wá so síírí àgbàdo. síírí àgbàdo tó wá so lára rẹ̀. ẹ sáàmọ́ síírí àgbàdo. àgbàdo tútù a máa ya tí wọ́n bá ya ó dùn bí wọ́n bá sún ó dùn bí wọ́n bá tún ṣe
oúnjẹ ni tí wọ́n fi yọ sí ńlọ náà nù. Àpèjúwe irú àwọn wọn ó dà gẹ́gẹ́ bí àgbàdo tó ṣe pé ó so àwòsírí àgbàdo méje في كل سنبلة 100 حبة. ẹyọ àgbàdo kọ̀ọ̀kan nínú sírí àgbàdo ni ìwọ̀n èso àgbàdo tí ń bẹ bí ẹyọ kan jẹ́ 100. والله يضاعف لمن يشاء والله واسع عليم. Ọlọ́run ọba ní máa ṣẹ̀san ẹyọ àgbàdo kan lé ògbìn ó sì hù sírí méje ẹ̀rí sírí méje lára lápèjúwe ńgbà tẹ wá kà ẹyọ kan ó bí 100 wá bí times 7. Allahu Akbar. tẹ bá multiply 100 pẹ̀lú 7 ẹ máa rí 700 ẹyọ kan ṣoṣo. àṣé bó ti wu Ọlọ́run ní í ṣe ọlá ẹyọ kan ṣoṣo ló bí eléyìí. Wallahu والله واسع عليم والله واسع عليم. dájúdájú Ọlọ́run ọba wasi'un ọba tó gbáàyè ní gbogbo nǹkan òun ló ní. ilẹ̀ rẹ̀ tẹ́lọ rẹ̀ alimun ọba òní mímọ̀ sí tó ní. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. Ọlọ́run ọba wọ́n ń ṣe àpèjúwe fún wa. Ọlọ́run ṣàpèjúwe fún wa pé wípé àwọn tí wọ́n ná tí wọ́n ní sójú ọ̀nà tí Ọlọ́run ọba la yutibi'una ma anfaqu. ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى. kí èèyàn ó ná dúkìá rẹ̀ lójú ọ̀nà sọ́lọ́hun ó pín sí ọ̀nà yẹ́lẹyẹ̀lẹ. ìwọ tó bá fẹ́ náwó sójú ọ̀nà tọ́lọ́hun má nánà kárí ni má sì ná ìná ìfagbára mú ni. ń ṣe àlàyé méjèèjì fún yín. Ọlọ́run ṣe ọ́ lábọ̀rọ̀. Gbogbo ayé ló sì mọ̀ pé o ní. Ìwọ náà wá fẹ́ fi hàn pé o ní o wá jáde. Wọ́n ń ṣe nǹkan kan ìwọ náà wá kó béèlì owó jáde. O rù àbí wọ́n rù tẹ̀lé ọ lẹ́yìn. Báwọn alágbe tí máa ṣeun. Ẹnìkan wọ́n ní ó mú owó tó wúwo jù Nàìjíríà ó fi dágbádá ó fi dá agbádá ó fi bọ ẹ̀rọ olórin lórí. Kí lèyí tó ṣe wù? Ó nánà pa ó sì fẹ́ fi hàn wípé òun ni kárí ni ló ṣe òun.
àwọn kan wá ń bẹ tó ṣe wípé kìí ṣe pé wọ́n ní dúkìá yìí àwọn ní wọ́n ní àmọ́ sogúndogóje ni ogójì tí wọ́n wá òun fẹ́ kí o pọ́npọ́n mẹ́wàá lòun wá agbára mi kí ó ká kí n fún ọ ọkà àmọ́ ó san owó yìí padà fún mi o ọ̀sán owó ìpadà fún mi o. ọ̀nà tó sì gbà fi san fún mi ọ̀nà tó fi san èlé gba mẹ́wàá lọ́wọ́ rẹ̀ nígbà mẹ́wàá lọ́wọ́ rẹ̀. ó fi 20,000 ó fi lékún yọmọ jẹ sáájú ni. yóò máa jẹ́ 30 ta ló jèrè ta ló sọ́ọ̀tì ẹni tí ayáwó náà lọ́sọ̀ jẹ́ tí wọ́n yáwó lọ́wọ́ ẹ̀ náà ló jẹ́ ni. ẹni tí à ń yáwó lọ́wọ́ ẹ̀ ó jèrè ẹni tó yáwó lójú ẹ̀ ó sọ́ọ̀tì bùkátà rẹ̀ ó bíyá pẹ̀lú owó òun àmọ́ owó pani owó pani. ibo ló ti fẹ́ rí 20,000 tí ó fi san owó nì ó dowó èlé ó lè lè bàbá débẹ̀ níbi tí wọ́n ń pè lélè àti tí wọ́n ń pè ní aláàlí a máa sọ àwọn sọ. ọ̀rọ̀ òwò ṣíṣe ọ̀rọ̀ owó ṣíṣe bó ti ṣe jẹ́ ó ṣe jẹ́ ibi wọ́n categorize ẹ̀ mọ́ ibi wọ́n tò ó mọ́ ẹ máa gbọ́ gbogbo ẹ̀. ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. àwọn wọ̀nyí tí wọ́n náwó wọn tí èé ṣe kan nínú méjèèjì tí mo àwọn náwó wọn tí ò sí kẹta nínú méjèèjì kásìrì ìwé àdínà bìsùtásì. àwọn méjèèjì àwọn méjèèjì wọn àbá ṣẹ̀rí àmọ́ wọn bá ṣẹlẹ̀ àgbẹ̀. àmọ́ wọ̀ tó ṣe pé òun wá ná tiẹ̀ láì ṣe pé òun fi ń ṣègbéraga òun fi ń ṣe kárí ni àbí o tiẹ̀ òun náà nínà wípé yes kó tó máa pọ̀ sí i lọ́wọ́ mi kó di wàhálà mú tọ̀hún lọ́rùn. لهم أجرهم عند ربهم لهم أجرهم عند ربهم. àwọn wọn á nì ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. ولا خوف عليهم ولا هم يحزنون. nǹkan kan tí ó jẹ́ ìpayà fún wọn kò sí. oníkàkà tí ó jẹ́ payà fún wájú Ọlọ́run. wala hum yahzanun. àwọn tá à ń sì ń wí yìí àtàwọn yìí wọ́n wà wọ́n wà nífọ̀kànbalẹ̀ nígbàtàbà kò sí ìbànújẹ́ fún wọn bó ti wù kó lè mọ̀ n tó o bá ṣe iná ló gbà nígbà tó lọ yáwó kọ́múlé láńtà wàhálà tí ń bẹ ń bi kọ́múlé láńtà ọlọ́mọjà kò ó kọjá bìkíáfù mo ti rírú ẹ̀rí ní sọ èmi kọ́ o èmi èyá ọlọ́run ò sì jẹ́ ìyá rí alhamdulillah. àmọ́ mo mọ̀ wípé wàhálà ẹ̀sìn àbùkù yẹ̀yẹ́ àdójútì tí ń bẹ ń díẹ̀ la haula wala quwwata illa billah. àwọn tí ẹni tó yá tí mo sì mọ̀ kódà bó bá tọrọ kú ó fẹ́ yá. ọlọ́run kò yọ bẹ́ẹ̀
àmójú tiẹ̀ náà rí mọ̀ gbogbo bá ti jókòó yìí ká bára wa sọ̀rọ̀ nù ọkàn wa bá ti jókòó yìí o àwọn tí wọ́n ya ń bẹ láàrin wa. àìsí option tẹ́ ń wí yìí kùránì ti sọ fún wa nígbàtí ọlọ́run ń sọ wípé tẹ́tẹ́ títa kò dáa àwọn tí ọlọ́run bá sọ yahoo kò dáa àwọn tọ́lọ́run bá sọ̀rọ̀ pé kí wọ́n má ṣe ọlọ́run wọ́n á béèrè pé nígbà tó sọ pé ká má ta tẹ́tẹ́ ká má ṣe eré gélé nítorí ipa fẹ́ fi lówó eré gélé òun ni kéèyàn ó bọ́ra rẹ̀ lẹ́kùn ọmọ wá tu ẹgba sí ilá àwọn ìran kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ni wọ́n ṣe mo ti ríru wọn ní ìlú tí mo gbé wọ́n bọ́ra àwọn ọkùnrin wọn ó bọ́ra lẹ̀ nítorí obì ẹnìkan wà mú ẹgba tó dáa yóò máa wá tò sí ilá òun náà wà gbé gíláàsì lọ́wọ́ yóò máa rẹ́rìn afá àyára wàláhì bó ṣe rí nù tí ń bá wọn rẹ́rìn ún adìẹ rà ní ìsàdìẹ ìjẹgbé ìwọ náà mi lọ́dún yìí tó bá dọdún tí ń bọ̀ mo gbẹ̀san kí wọ́n sì tó kú àfi mo bá gbẹ̀san kódà wọ́n para wọn lérí ẹ̀ kí là ń gbé tá ń gbé ayé fúyẹ́ púpọ̀ قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم والله غني حليم قول معروف ọ̀rọ̀ pẹ̀lẹ́ wà mọ́gífìrà tún àti ìdáríjì khairun min sadaqati yatba'uha adhan قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم والله غني حليم. ń túmọ̀ sí ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tí ò lé ọ̀rọ̀ tí ò ní tàyàn lára ọ̀rọ̀ tí ẹni tó ń bá sọ tí ò fi ní wá rò wípé èmi ló wá sọ̀rọ̀ eléyìí sí àwa ká tún wá ṣẹra wa á ṣẹra wa á tún ṣẹlọ téèyàn bá sì ṣẹrẹ ẹni tó tún ṣẹ lọ́hùn àfi kó wá foríjì ọ̀rọ̀ dáadáa ni khairun òun ní fi lóore jù. khairun min sadaqatin yatba'uha adha khairun min sadaqatin yatba'uha adha. wo záàlì tó wà ń bẹ̀ wọ́n fatihatẹ́ẹ̀lì ní ń bẹ lórí ẹ̀
tún pè خير من صدقة يتبعها أذى خير من صدقة يتبعها أذى ìlò òun ló léèrè jù olólóore jù owó téèyàn ó ná ó ṣe lọ́nà láti fi polongo ara ẹ̀ láti fi polongo ààrẹ àbí láti fi ṣe láti fi ṣe ìgbéraga wípé èmi mo tó báyìí mọ̀dà báyìí olórin wa ń lọrin jọ̀wọ́n ọlọ́run kó kẹ́ ẹ̀rọ kan bẹ́ẹ̀. ó ní àgbàyẹ̀wò ni ó bà àwọn èèbó jẹ́ ìbọn èèbó àgbàyẹ̀wò ni ó bà jẹ́ èmi mo dáa tó báyìí òun ni ó sọ kíní kan dáwọ́ àwọn tí wọ́n máa náwó bàná iná kárí ni èmi mo wà ń bẹ̀ owó lásán wọn náà kò wúlò ẹni tó náà fún yóò gbà lọ́wọ́ ẹ̀ bó bá wọ ọlọ́run ó lè ní ó tiẹ̀ fi ṣe nǹkan tó dáa bó sì wù ú àní kó nànà kóun náà nànà kùnà tàlámù sí ọlọ́run ló mú wá owó ọmọgọ́nù ìnákùnà ní wá kò síṣẹ́ ẹ̀. والله غني حليم والله غني حليم dájúdájú ọlọ́run ọba rẹ̀ ganiyun ọba ọlọ́rọ̀ ni halimun ọ̀jọ̀gbọ́n sí ọlọ́run ògọ̀ gbogbo ń tẹ́ ń ṣe ọlọ́run rí ó sì mọ̀ yá àyú alladhina amanu يا أيها الذين آمنوا لا تبتلوا صدقاتكم بالمن والأذى lógo ọlọ́run mo ti gbọ́ fèrè lógo ọlọ́run àárín yìí ọlọ́run ń gbà yín nímọ̀ràn ni ó ní ẹ̀yin mùsùlùmí òdodo لا تبتلوا صدقاتكم بالمن لا تبتلوا صدقاتكم بالمن والأذى لا تبتلوا صدقاتكم بالمن والأذى àwọn ọ̀rẹ́ yín tẹ́ bàtà ẹ má ta níta kárí ni àbí kẹ́lẹ́ ta ọrẹ tó ṣe pé ìpalára ní òkò bẹ́ẹ̀ ẹ̀ta fún tó bá di ní ọ̀la áyà yìí àmọ̀tò Sadaqallahul Azim. Àmín. Súratul Kawthar àwọn bàbá tá a máa ṣe ẹ̀dàpọ̀ ẹ̀dẹ́ àpapọ̀ kájọ ṣe ọlọ́mbà fi ṣe tọ́nìkì fún wọn. Súratul Kawthar. Owó sàárà wa bàbá wa lẹ́jẹ́ àgbà 2,000 naira tí wọ́n ti gbogbo ìgbà náà wọ́n sì ṣe ọlọ́mọ́sà gbà lẹ́sìn fún wọn. Kálukú ló ṣe ti ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́mọdé bàbá wa Musaidu dì 1,000 naira tí wọ́n náà ti débẹ̀. Bàbá wa Débísí